Ògúdá borí ògbè ìmọ́lẹ̀ ọmọ wa fẹ́ jẹ ọmọ wa fẹ́ mu ọmọ wa ṣèdí ọ̀rẹ́ rẹ̀ adífáfó Ògúdá tó làlàlà tó borí ògbè ìmọ́lẹ̀ Ògúdá orí ni àfiré nígbà tó ti kọ́ lọ́wọ́ bọ̀ wálé ayé ẹ̀bọ̀ làwọn ló máa mú ṣe kò pẹ́kọ̀ọ́ níbẹ̀ orúbọ ó gbé tí ó tètè ẹbọ rẹ̀ fi ẹbọ rẹ̀ dà ó yan awo Ifá Elédùmarè lágbára Ọlọ́run lágbára Elédùmarè ká máa lọ ká máa bọ̀ ni o. àṣẹ àṣẹ ìjọba Yorùbá ń pọ̀ náà wà àwọn àbá wọn rẹ̀ níjọba. àṣẹ ọkùnrin lóbìnrin ọmọdé nágbà ẹ̀bà ń bí náà wà wé sọ̀rọ̀ ẹ̀ máa wálẹ̀ pàmò àyàwá yìí o. àṣẹ sọ̀rọ̀ ẹ̀ máa wálẹ̀ pàmò àyàwá yìí o. àṣẹ ayé àtàlágà èdè náà ti mú ọ̀rọ̀ ayé àtàlágà ní àmà fi kú òní. àṣẹ ìkọ̀kọ̀ ẹnikẹ́ni o. àṣẹ lágbára Ọlọ́run lágbára Elédùmarè ẹni ìfẹ́yàwó àfẹ́yàwó. àṣẹ ẹni ìkọ̀lé akọ́lé tíyàwó. àṣẹ lágbára Ọlọ́run lágbára Elédùmarè àwọn mojúbà àwọn ìkọ̀kọ̀ tọ́jú èrò. lágbára Ọlọ́run lágbára Elédùmarè á máa ṣiṣẹ́ wá yìí o. àṣẹ owó afẹ́fẹ́ àṣẹ wá. ẹni ìfẹ́ àwọn tọ́lọ́ àkóso wọn o. àṣẹ wọlé owó tá a ṣe fún àṣẹwà owó èjù Ògúdá $10,000 tó jẹ́ $10,000 chẹ́kì tó mọ̀ jábọ́ lé àwọn ẹbí mi. Ògúdá bèdè alọ́gbó wa bá wa. àṣẹ ibi tá a ṣe fún àṣẹ lè máa tó àbẹ̀lẹ́sì. ìṣẹ̀lẹ̀ tí sójà.